máa kọ orin ìwọ á ní ìdákọ̀ró. Ọ̀rọ̀ tó dájú nínú èrò ní àtijọ́ nígbà tí bá dìde ìdákọ̀ró rẹ̀ lè dúró. Ó ìdákọ̀ró bẹ̀ fún ọkàn wa, bó ti wù kí ìjìnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀, lórí àpáta ìfẹ́ rẹ̀ là ń dúró. Àti gúnlẹ̀ bùdó ìsinmi, kò séwu àgbẹ̀ lọ́wọ́ Olúwa. Dákọ̀ró tó fi sínú ọkàn mi, dúró bó ti wù kí ìlàlẹ̀ tó. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa, bó ti wù kí ìjìnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀, lórí àpáta ìfẹ́ rẹ̀ là ń dúró. Yóò dúró gírí títí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀tá wa ní ojú yóò tì. Kò sí ibi tó lè bà wá lẹ́rù. Àwa ní ìdákọ̀ró tó dájú. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa, bó ti wù kí ìjìnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀, lórí àpáta ìfẹ́ rẹ̀ là ń dúró. Yóò dúró gírí títí dé òpin, títí ikú yóò fi bójú wa dé. Lọ́rọ̀ àjíǹde kò sì lè kùnà. Òun ní ìdákọ̀ró ìrètí wa. Ìdákọ̀ró ń bẹ fún ọkàn wa, bó ti wù kí ìjìnà
bó ti wù kí ìjìnà létò. Jésù lápáta tí kò lè yẹ̀. Lórí àpáta ìfẹ́ rẹ̀ là dúró. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a gbé yín ga lẹ́ẹ̀kan sí i. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Ǹjẹ́ bí ẹ tún ti pè wá jọ ní àkókò yìí láti kọ́ wa, àdúrà mi ni pé láti ibi mímọ́ yín wá, a ó gbóhùn yín, ẹ ó kọ́ wa Ọlọ́run wa, ẹ ó tọ́ wa, a ó rí àánú gbà. Oore ọ̀fẹ́ yín yóò wà pẹ̀lú wa Ọlọ́run. Ẹ ràn wá lọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀ yín yóò sì ṣe iyebíye. Ọ̀rọ̀ yín yóò mú ìrònúpìwàdà wá, yóò sì mú ìsọjí tí ọkàn wa ń fẹ́ wá fún wa, fún ògo ẹ̀yin Ọlọ́run nìkan. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ ọ. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Ẹ ké hallelujah. Ibi kíkà wa lénìí ni ìwé àwọn onídàájọ́ orí 13. Àwọn onídàájọ́ orí 13 láti ẹsẹ̀ 5, a ó kà bí tó pọ̀ díẹ̀, bóyá a ó kà títí dé ẹsẹ̀ 14. Nítorí kíyèsí, ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan, kí abẹ kí ó má ṣe kàn án lórí, nítorí Násírì Olúwa ni ọmọ náà yóò jẹ́ láti inú wá. Òun ó bẹ̀rẹ̀ sí gba Ísírẹ́lì lé ọwọ́ àwọn Fílístínì. Nígbà náà obìnrin náà wá, ó sì rò fún ọkọ rẹ̀ wípé, ènìyàn Ọlọ́run kan wá sọ́dọ̀ mi. Ìlérí rẹ̀ sì dàbí áńgẹ́lì Ọlọ́run. Ó ní ẹ̀rù gidigidi, ṣùgbọ́n èmi kò bi í léèrè ibi tí ó ti wá, bẹ́ẹ̀ ni òun kò sì sọ orúkọ rẹ̀ fún mi. Ṣùgbọ́n òun sọ fún mi pé, kíyèsí, ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan. Nítorí náà má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ ohun àìmọ́ kan, nítorí Násírì Ọlọ́run lé ọmọ náà ó jẹ́ láti inú wá títí di ọjọ́ ikú rẹ̀. Nígbà náà ni Mánúà bẹ Olúwa, ó sì wípé, Olúwa, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ mí wá, kí ó lè kọ́ wa ní ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ọlọ́run sì gbọ́ ohùn Mánúà. Áńgẹ́lì Ọlọ́run náà sì tún tọ̀ obìnrin náà wá bí òun ti jókòó nínú oko, ṣùgbọ́n Mánúà ọkọ rẹ̀ kò sí níbẹ̀ pẹ̀lú rẹ̀. Obìnrin náà sì yára kánkán, ó sì súré, ó sì sọ fún ọkọ rẹ̀, ó sì wí fún un pé, kíyèsí, ọkùnrin tí ó tọ̀ mí wá ní ìje ló farahàn mí. Mánúà sì dìde, ó sì tẹ̀lé aya rẹ̀, ó sì wá sọ́dọ̀ ọkùnrin náà, ó sì bi í pé, ìwọ lé ọkùnrin náà tí ó bá obìnrin náà sọ̀rọ̀? Ó sì wí pé, èmi ni. Mánúà sì wí pé, ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣẹ, ìwọ ọmọ náà yóò ti jẹ́, iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́. Áńgẹ́lì Olúwa náà sì wí fún Mánúà pé, ní gbogbo èyí tí èmi sọ fún obìnrin náà kí ó kíyèsí, kí ó má ṣe jẹ nǹkan tí ó ti inú àjàrà wá, kí ó má sì ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ ohun àìmọ́ kan, ṣùgbọ́n jẹun àmọ́ kan, gbogbo èyí tí mo pa láṣẹ fún un ni kí ó kíyèsí. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ sí wo ìtàn ìgbé ayé Sámsónì. A wo bí Ọlọ́run ṣe sọ àsọtẹ́lẹ̀ nípa ẹ̀, nípa rírán áńgẹ́lì Olúwa sí aya Mánúà. A rí bí Ọlọ́run ṣe fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ nínú ìgbèkùn àwọn ará Fílístínì
nítorí pé Ọlọ́run ò fẹ́ ìyà ayérayé pẹ̀lú wọn. Ó ń tètè ń fìyà jẹ wọ́n báyìí kí wọ́n lè ní ìrònúpìwàdà tí ó tọ́. Ọlọ́run sì bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún aya Manoa ohun tó gbọ́dọ̀ yàgò fún tí ìlérí tí àwọn sọ tí ó bá wá sí ìmúṣẹ, àwọn nǹkan tí aya Manoa tí ó gbọ́dọ̀ ṣọ́ra fún. Ẹ rí i pé nígbà ní ẹsẹ̀ karùn-ún ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé yóò lóyún, pé tó bá lóyún yóò bí ọmọ kan, ọmọ tí ó sì máa bí kan rí wípé àwọn ò gẹrí fún mo fẹ́ kẹ́ ẹ máa fi ọkàn bá a lọ nítorí pé àwọn ibi tí a fẹ́ wò ó ṣe pàtàkì díẹ̀. Ó ní kán mọ̀ gẹrí fún ní ọ̀dọ̀ tiwọn o, kán mọ̀ ṣe pé irun ikún o, ẹ jẹ́ ká gẹ̀ nítorí pé Násírì Ọlọ́run ni òun ni ó sì bẹ̀rẹ̀ sí gba Ísírẹ́lì lé ọwọ́ àwọn Fílístínì. Obìnrin lẹni tó tí áńgẹ́lì Ọlọ́run farahàn fún, ó ní láti lọ láti sọ fún ọkọ rẹ̀, ó sì sọ àwọn nǹkan tí ó sọ fún un. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkẹjọ, ẹjá jọ wo ìkẹjọ yẹn, ẹ gbọ́ nǹkan tí Bíbélì wí. Ó ní nígbà náà ni Manoa bẹ Olúwa, ó sì wí pé Olúwa, èmi bì ọ́, jẹ́ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ wá wá, kí ó lè kọ́ wa ní ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ẹ kí hallelujah. Now, just look at the content of this prayer. Ẹ jẹ́ ká wo àdúrà yìí. Ta ló gbàdúrà? Manoa. Olúwa jẹ́ kí ẹni tó rán kó tún tọ̀ wá wá. In fact, Bíbélì ò sọ fún wa wípé ìyàwó ẹ̀ tó gbàdúrà. Ó ṣeé ṣe fún wa láti wò pé aládùúrà náà ni. Ṣùgbọ́n here, it was the man who prayed, Manoa himself. Manoa ló gbàdúrà pé Olúwa o, jẹ́ kí ọkùnrin yẹn tó wá tẹ́lẹ̀ jẹ́ kó tún tọ̀ wá wá. And do you know, when God wanted to answer the prayer, who did he appear to again? The woman. Praise God. Ní òwòye ènìyàn, ṣé bẹ́ni tó gbàdúrà ló yẹ kó rẹ́sì àdúrà? Àbí bẹ́ẹ̀ kọ́? Manoa ló gbàdúrà kó tọ̀ wá wá. So èèyàn máa wò wípé okay, nígbà tó máa tọ̀ wọ́n wá bóyá ìgbà tán jọ jókòó papọ̀. Nígbà tán tọ̀ wọ́n wá bóyá jọ wà lóko papọ̀. Nígbà tó tọ̀ wọ́n wá bóyá ìgbà tán jọ ń sùn papọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa farahàn, ìyàwó ló tún lọ bá. Ìyàwó ló ṣẹ̀ wá sáré bọ̀ láti wá sọ fún ọkọ pé ọkùnrin tó wá níjọ́sí ó tún ti wá o. Tó bá jẹ́ àkókò tiwa ni ẹni tó gbàdúrà nǹkan kan máa sọ ni pé I'm sorry, the guy is not for me. That message was not my message because I was the one that prayed. Èmi ni mo gbàdúrà, bó lọ́lọ́run ṣe lè lọ dáhùn níbòmíì. Even though Manoa jẹ́ ìyàwó ẹ̀ jẹ́ aya Manoa ló farahàn, but the truth was that Manoa ló gbàdúrà. And ṣe rí nǹkan tí nǹkan yẹn sọ fún wa, pàápàá jùlọ àwa tí a ṣẹ̀ ń dàgbà bọ̀ àti àwa tí a ti dàgbà. Nígbà míì a lè gbàdúrà kó jẹ́ ọ̀tọ̀ ni ẹni tí Ọlọ́run máa dá lóhùn, ṣùgbọ́n fún àǹfààní tiwa sì náà ni. Àwa la gbàdúrà nítòótọ́, àwa la bẹ Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa dáhùn, he decided to choose somebody around you. He decided to choose your neighbor. He decided to choose your wife or your siblings. He decided to choose somebody else. One could have just said, no, I'm not sure that this God is fair enough. I was the one that prayed. Èmi ni mo gbàdúrà. Ta lọ́lọ́run dá lóhùn? Èmi ló yẹ kọ́lọ́run dá lóhùn, kò ń ṣe ìyàwó mi ló yẹ kó dá lóhùn. Ohun tí Ọlọ́run kọ́ wa, ṣe rí tí Ọlọ́run bá yàn láti àwọn orin kan náà máa ń kọ lénìí tí mo máa ń sọ fún èèyàn pé orin tí ò ní túmọ̀ ni. Kò tẹ́ mi lọ́rùn kí n jẹjẹ àbúrò mi, kò tẹ́ mi lọ́rùn kí n wọṣọ àbúrò mi. Ohun tó dájú ni wípé ẹni tọ́lọ́run bá yàn láti bùkún, ìbùkún ẹ̀ lè sàn dọ́dọ̀ wa. Nígbà míì ṣé ẹ rántí wípé ohun tó ṣẹlẹ̀ sí àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù ní
nígbà tí Joseph bẹ̀rẹ̀ sí lálàá pé òun ò ní gbéga, wọ́n ní láíláí àwọn ò lè gbà. Tí Ọlọ́run bá máa gbéyàn ga, ó yẹ kó bẹ̀rẹ̀ lórí Rúbẹ́nì ni. Ṣé ẹ rántí wípé nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ilé Jákọ́bù náà ni tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ da ilé ẹ̀rú nígbà tí Jákọ́bù ní lọ́kàn pé yóò fẹ́ Rákẹ́lì, ni bàbá sọ wípé rárá o, nínú àṣà ti àwọn àbúrò kì í lọ ilé ọkọ síwájú ẹ̀gbọ́n. Nígbà tí ó yẹ kán fún ní Rákẹ́lì, ta ni wọ́n fún? Líà. Ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹni tó fẹ́ fẹ́ ìyàwó kan ó di aláya méjì, ẹni tó fẹ́ fẹ́ aya kan ó di aláya mẹ́ta, ó di aláya mẹ́rin, nítorí àṣà, nítorí pé bí àwa ṣe rò pé ó yẹ kí nǹkan rí. Ẹ má jẹ́ kí ó jọ yín lójú pé Olúwa kí ló ṣẹlẹ̀, àbúrò mi lẹ bùkún, ẹni tó wù kó bùkún. Ohun tó dájú ni wípé Ọlọ́run lè yàn láti bùkún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Ní tí Ọlọ́run dẹ̀ ń ṣe ni wípé ó fẹ́ lo àǹkan tó yí wa ká láti jẹ́ ìbùkún fún àwa náà. Ṣùgbọ́n lẹ́ni, nítorí pé èrò tiwa, ìpinnu tiwa, àfojúsùn wa, ohun tí ibi tá a wà tó ń kọ́ wa ni wípé àwa gangan la gbọ́dọ̀ gba ìbùkún yẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni tí Ọlọ́run bá yàn láti dáhùn àdúrà rẹ̀, àwa la ń gbà, ọ̀tọ̀ lẹni tí Ọlọ́run dá lóhùn. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ nínú àánú rẹ̀ pé tiwa náà ni, nítorí pé tó bá jẹ́ lénìí tí ọkọ gbàdúrà táńgẹ́lì tún farahàn tó jẹ́ ìyàwó ló lọ farahàn, ní tó máa sọ fún ìyàwó ni pé ìwọ ló mọ nǹkan tó ní pẹ̀lú ẹ̀ lẹ́ máa jọ sọ. Okú ti sọ pọ́kùnrin ni tẹ́lẹ̀, kì í sì sobìnrin. So ìwọ ló mọ tẹ́ ẹ jọ ní papọ̀ tó jẹ́ inú oko. Ṣé ẹ rántí pé ńgbà tó wà nínú oko ní Bíbélì ní áńgẹ́lì tó farahàn pé ìwọ ló mọ tó ń ṣe lóko tí áńgẹ́lì ń farahàn. Èmi ò lọ báńgẹ́lì kan, ṣé bẹ́ẹ̀ mi ni mo gbàdúrà bí? Bó ló ṣe jẹ́wọ́ ni Ọlọ́run dá lóhùn. So ará nínú Olúwa, ẹni tọ́lọ́run bá yàn láti dá lóhùn, tó bá jẹ́ nínú níyàn bẹ́ẹ̀ ṣe ń dàgbà nínú àtàjọ jẹ́ kíláàsì, ní ẹjọ́ àtàjọ jẹ́ ẹgbẹ́, tí Ọlọ́run bá yàn láti bùkún ẹnìkan, ìbùkún ẹnìkan yẹn ó lè jẹ́ ìbùkún fún gbogbo wa, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe pẹ̀lú ìdílé Jákọ́bù. Nígbà tí Ọlọ́run bùkún Jósẹ́fù jẹ́ ààbò fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ kí oníkálukú kí wọ́n lè wọ inú ìran wọn lọ. Láìsí Jósẹ́fù ní gbogbo ìran tí a ń pe Júdà, kìnìún ẹ̀yà Júdà, tí a ń pe ní Sákárì, pé ẹni tó mọ ìgbà àti àkókò, tí a ń pe ní Bẹ́ńjámínì, ẹni tó jẹ́ ọba nílẹ̀ Ísírẹ́lì, ìran yẹn kì bá kú láìsí Jósẹ́fù. So nígbà míì Ọlọ́run yàn láti mú àwọn tó yí wa ká, láti mú àbúrò tí yóò fi ẹ̀gbọ́n lẹ̀, tí yóò bùkún, ṣùgbọ́n àbúrò tó bùkún Ọlọ́run ní lérò kí ó jẹ́ ìbùkún fún àwọn ẹ̀gbọ́n rẹ̀. Àbúrò náà sì gbọdọ̀ gbéraga gẹ́gẹ́ bí Jósẹ́fù ti gbéraga. Nígbà tí wọ́n ń wá lọ bá pé wọ́n ń sunkún, ó lè máa sunkún, ó lẹ́yìn kọ́ lẹ rán mi, ó ní Olúwa ló rán mi síwájú kí n lè pa yín mọ́ kẹ́ mọ́ bá kú. Ìdí nìyẹn tí Ọlọ́run fi sí ipò, ìdí nìyẹn tí Ọlọ́run fi bùkún. Mọ́dékáì òun ló ṣe ètò bí Ẹ́sítérì yóò ṣe dé ààfin ọba. Kò sọ wípé òun á lọ wo obìnrin míì, kò sọ wípé ìbùkún yẹn jẹ́ kó jẹ́ tòun. Bí Ọlọ́run bá yàn láti dáhùn àdúrà ní ẹ̀gbẹ́ wa nígbà tí a ń gbàdúrà tó ń bùkún àwọn kan, ẹ jẹ́ ká fi tayọ̀tayọ̀ gbà, nítorí pé Ọlọ́run ó mọ nǹkan tó ń ṣe. So áńgẹ́lì yìí wá, àyàmánu á sì padà wá. Ẹ rí i pé tí ẹ bá wo ẹsẹ̀ 8 yẹn níbi tó parí sí, ó ní kí áńgẹ́lì náà, ó ní tí ìwọ rán wá kí ó tọ̀ wá wá, kí ó lè kọ́ wa ní ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ohun tí a ó ṣe sí ọmọ náà tí a ó bí. Èròǹgbà manual ni pé God give us a manual. Ṣé mọ̀ pọ́mọ yẹn náà ó fẹ́ jẹ orúkọ ẹ̀. Give us a manual. Give us a template on how we are going to raise this child, this covenant child. Ọlọ́run ní tí a ń wò ni pé just kan fún wa láwọn nǹkan tó fẹ́ ká ṣe pẹ̀lú ọmọ yẹn, pẹ̀lú ọmọ yẹn. Give us a template. Fún wa ní àwọn ìwé ìléwọ́ tá a fi mọ̀ pé tó bá dàgbà ọdún báyìí aṣọ báyìí ló yẹ kó rà, tó bá dàgbà èyí báyìí irun ẹ̀ la ò ní gé, tó bá dàgbà báyìí ibi báyìí ló yẹ kó lọ. Ohun tó ń àfojúsùn ti ẹ̀ nìyẹn. Kò tẹ́ ẹ̀ ń ṣe wípé òun fẹ́ kí Ọlọ́run pé come and confirm what you have said before, but òun wá àwọn nǹkan tí àwọn nílò kí ọmọ náà lè gbé ìgbé ayé. Ṣùgbọ́n ẹ máa wo nǹkan tó ṣẹlẹ̀ o, torí à ń lọ síbì kan. Ó ní Ọlọ́run sì gbóhùn, ó dáhùn, áńgẹ́lì Ọlọ́run wá. Ó ní obìnrin náà yára kánkán, obìnrin ọlọ́gbọ́n nìyí, ó yára tọkọ ẹ̀ lọ, kò gbé ìgbésẹ̀ kan mọ́. Ó mọ̀ wípé ọkàn ló gbàdúrà
torí ẹ̀ nígbà tí a bá ń gbàdúrà tí a bá ń bùkún sà, kò sí ìbùkún tí Ọlọ́run lè fún èèyàn kan, kò sí ipò kan tí Ọlọ́run lè fi ẹnikẹ́ni sí nínú wa, kò sí ibi kan tó wù tó lè wà, àwọn kan náà ń gbàdúrà fún ẹ táyé ẹ fi rí bẹ́ẹ̀. Àwọn kan ni wọ́n dúró tì ọ́, àwa tí a jẹ́ ọmọ, àwa tí a jóbi, àwọn kan náà dúró tì wá nígbé ayé wa fi wà báyìí. Ẹlẹ́wọ̀n ní ohun rẹ̀ nìkan nígbà tó ń tiraka, nígbà tó bá tiraka tí ò bọ́ sí ńkọ́, tó bá sa gbogbo ọpá ẹ̀ tí ò bọ́ sí. Mo fẹ́ kí o mọ̀ wípé àwọn kan ló dúró tì ẹ́ ló fi dàgbà, àwọn kan ló dúró tì ẹ́ ló fi wà ní ipò tó wà. Dépò ẹ mọ̀ Yorùbá máa ń pè wọ́n ní pé ẹni tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tó ń ṣe tòun. Bóyá àwọn nìkan tó ń rí ló rò pé àwọn náà ń ṣe tòun, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ń dáwó jọ, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbàdúrà pé ẹni tó wà lẹ́wọ̀n ẹ̀ kó kúrò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní Ọlọ́run bùkún lẹ́ni ní a máa wò pé àwọn ṣiṣẹ́ fún ìbùkún àwọn ni, ṣùgbọ́n nǹkan tó dájú ni pé àwọn kan ni wọ́n wà ni wọ́n ń gbàdúrà fún wọn. Àyàmánú àmọ̀ wípé ẹni tó padà wáyé ọkàn ló gbàdúrà, so ó wò ó pé kò sí nǹkan kan míì tó lè gbọ́ àfi kọ́kàn wà níbí. Ní tí Ọlọ́run sì máa ń fi ṣe òṣùwọ̀n ìbùkún fún ọ̀pọ̀lọpọ̀ ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ á wò wípé òun ló ń tiraka débi tó ń wà, òun ló mọ bó ń ṣe sáyé tó, òun ló mọ iṣẹ́ tó ń ṣe, òun fọ gọ́tà, òun ń ru ẹrù lẹ́yẹ ọjọ́ òyìnbó, òun ru kinní kan. Bó o bá ru gbogbo ẹ̀ títí, ṣé ààrẹ ni tán ń bí tó gbàrú tó jẹ́ ipò àrùn yẹn náà ló kú sí tí ó dàgbà. Tí Ọlọ́run bá mú ẹ dàgbà tó bá mú ẹ yọ, mọ̀ wípé àwọn kan ni Ọlọ́run lò láti gbé ẹ dépò. Kò nílò kó ṣe máa ráhùn wípé nígbà tó ń tiraka kò sẹ́ni tó rí ọ. Bí ò sẹ́ni tó rí ẹ, ó dájú pé àwọn kan ní ẹ lọ́kàn, àwọn kan sì ń gbàdúrà fún ọ. Olúwa yóò ràn wá lọ́wọ́. So bí ọkùnrin náà ó lọ sáré pé ọkọ rẹ̀ sì wá, ó ní Manoa sì dìde ní ẹsẹ̀ 11, ó sì tẹ̀lé aya rẹ̀, ó sì wá sọ́dọ̀ ọkùnrin náà, ó sì bí pé ìwọ lé ọkùnrin náà, ó sì wípé èmi ni. Ẹ wo ẹsẹ̀ 12, Manoa sì wípé ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣẹ, ìwọ ọmọ náà yóò ti jẹ́, iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́. Ẹ máa gbọ́ o, kí ni Manoa ń béèrè? Please sir, bó ni future ọmọ yẹn ṣe máa rí? Irú iṣẹ́ wo ló máa ṣe? Do you know that was a very good question? Èèyàn lè máa wò pé Olúwa ọmọ tá a bí, bó lẹ ṣe fẹ́ kó rìn, ìgbé ayé wo lẹ fẹ́ kó gbé, irú àyà wo lẹ fẹ́ kó fẹ́, irú ìgbé ayé bó lẹ ṣe fẹ́ kó dì, ṣé èèyàn ńlá ni àbí èèyàn kékeré, ṣé èèyàn tó lógo ni? Ẹ máa wo o, ṣé mọ̀ pé ìbéèrè ló béèrè àbí bẹ́ẹ̀ kọ́? Ìbéèrè ló béèrè o. Ẹ wá máa wo ẹsẹ̀ 13, ẹ gbọ́ o. Áńgẹ́lì Olúwa sì wí fún un pé, tàbí ká sọ wípé áńgẹ́lì Olúwa sì dá Manoa lóhùn wípé ní gbogbo èyí tí mo sọ fún obìnrin náà ni kí ó ṣe, kí ó má ṣe jẹun nǹkan tí ó ti inú àjàrà wá, kí ó má ṣe sì mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹun àìmọ́ kan. Gbogbo èyí tí mo pa láṣẹ fún un ni kí ó kíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa, ṣé ìbéèrè tí Manoa béèrè sóun láńgẹ́lì dáhùn? Ẹ dá mi lóhùn o. Ó níjọ́ jẹ́ ká mọ̀ bó lọmọ náà ṣe máa rí, bó ni ìwẹ́ ṣe máa rí, bó ló ṣe máa dàgbà tó. Nígbà táńgẹ́lì máa sọ fún un, ó ní ohun tí mo fẹ́ sọ fún ẹ ni pé ohun tí mo sọ fún ìyàwó ẹ pé kó má ṣe, rí pé ò ṣe o, má jẹ́ ó mọtí o, má jẹ́ ó jẹun aláìmọ́ o. Èmi wò pé kò dá nǹkan tó béèrè, torí nǹkan tí ó wà lọ́kàn Manoa ni pé a fẹ́ mọ bí ọmọ yìí ṣe fẹ́ jẹ́, a fẹ́ mọ àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe nínú ayé ọmọ yẹn. Ṣùgbọ́n ẹ mọ nǹkan tí áńgẹ́lì Ọlọ́run dáhùn, ẹ kí hallelujah o. Ní tí áńgẹ́lì Ọlọ́run dáhùn ni pé eléyìí tá a sọ fún ọ, eléyìí tá a sọ fún ọ, o ní kó o tẹ̀lé o, má ṣe nǹkan míì o. Hallelujah, ẹ kí hallelujah. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Eléyìí tí a sọ fún ọ, o ní kó o tẹ̀lé o. Eléyìí tí a sọ fún ọ ní kó o tẹ̀lé, má ṣe nǹkan míì, má ṣe nǹkan tó lòdì. Ó sì dájú pé nǹkan yìí kò dáhùn. Ẹ jẹ́ kí n bi yín, bóyá ẹ mọ̀dí tí áńgẹ́lì Ọlọ́run tí ó mọ̀ọ́mọ̀ pẹ́ ìbéèrè Manoa ó pẹ́ sílẹ̀ torí kò dá lóhùn. Torí àfojúsùn Manoa ni pé Olúwa jẹ́ ká mọ bọ́mọ yẹn ṣe fẹ́ jẹ́. Ǹjẹ́ mọ̀ pé tí áńgẹ́lì bá sọ fún pé Manoa, ọmọ tí o máa bí ọmọ alágbára ni, òun nìkan ni yóò máa dá ogun jà.
ṣé ẹ mọ nǹkan tó ṣeé ṣe láti ṣẹlẹ̀ ṣé ẹ mọ nǹkan tó ṣeé ṣe láti ṣẹlẹ̀ kí Sámsónì gan tó dàgbà làwọn òbí àti sọ di òòṣà tó bá lọ léèwé wọ́n ní wòlíì ẹ má ná o ẹ má ná lórí o ẹ má ná lẹ́sẹ̀ o ọmọ alágbára ni o ọmọ kinní kan ni o ṣé ẹ rí òun ló máa ń ṣẹlẹ̀ sáwọn babaláwo lé ní àbọ̀n tó bá jọ ọmọ babaláwo nígbà tó bá lọ bẹ̀ kan wá ẹ má ná ọmọ babaláwo ni o wọ́n á ti sọ ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ayé wọn ń yọrí nítorí pé gbogbo ẹ̀rù gbogbo ọ̀wọ̀ tí ò yẹ kán fún wọn ni wọ́n á ti fún wọn pé ọmọ alágbára ni o ẹ má gbà lórí o ẹ má gbà lẹ́sẹ̀ o ẹ má ná o tẹ́ ẹ bá ṣe báyìí yóò tì í kọ́kọ́rọ́ o ohun tí mánú à ń rò nìyẹn láńgẹ́lì olúwa ní gbètì eléyìí tá a fẹ́ fún yín kì í ṣe òòṣà débi pé ẹ mọ̀ pé nǹkan báyìí ló gbọ́dọ̀ jẹ nǹkan báyìí ni ò gbọ́dọ̀ jẹ tí yín ni pé obìnrin ẹ òun ni kó má mu ọtí kó má sì jẹ nǹkan èyí tó bá sì ń dàgbà ẹ gbọ́dọ̀ gẹrí fún ṣé mọ̀ pé ẹ gbọ́dọ̀ gẹrí fún kò sọ wípé kò lè gẹrí fúnra ẹ̀ ṣé mọ̀ pé ẹ gbọ́dọ̀ gẹrí fún kò sọ wípé kò lè tú àṣírí ẹ̀ fún Dẹ̀lílà wípé orí mi ni kẹ́gẹ̀ kan ní áńgẹ́lì olúwa ti sọ fún ọ pé ẹ sì sọ fún o ẹ tẹ̀ mọ́ létí o pé kò gbọ́dọ̀ gẹrun o kò gbọ́dọ̀ ṣe kíní kan wọ́n á ti sọ di òòṣà tí ọwọ́ ò lè ká Sámsónì gan kò ní lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ kò ní lè ṣe rí nǹkan ewu tó tún wà bẹ́ẹ̀ ni pé it will even be difficult for Samson to hear from God torí àwọn òbí ẹ̀ náà máa sọ fún olúwa ti ní ìwọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ o olúwa ti ní ìwọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ and do you know today ǹjẹ́ mọ̀ lé ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn náà gbàràn fọmọ wọn jẹ́ kí ọmọ dàgbà dé ìpele pé àwọn náà lè ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run kí wọ́n gbàdúrà kán béèrè lọ́wọ́ Ọlọ́run olúwa kí ló fẹ́ fayé mi ṣe àwọn á sọ fún ẹ pé olúwa sọ fún ẹ nígbà tó wà kékeré wòlíì ni ọ́ olúwa sọ nígbà tó wà ní kékeré ẹnjìníà ni ọ́ débi pé ńgbà tí ó bá fẹ́ yàwó gan yóò wá béèrè lọ́wọ́ òbí ẹ̀ ẹjọ́ irú ìyàwó kí n ṣe ń fẹ́ ṣé dúdú ni àbí pupa ṣé àfín ni àbí ọlọ́bọ̀rọ̀ nítorí pé àwọn náà ń gbàràn fún un nígbà tí áńgẹ́lì Ọlọ́run ò fẹ́ kí lè ṣẹlẹ̀ ó ní èmi wòye pé áńgẹ́lì ń sọ fún ọ pé tí ní ẹ kọjú sí bí Sámsónì bá ń dàgbà yóò máa béèrè lọ́wọ́ mi tí mo fẹ́ fayé ẹ̀ ṣe tí yín ni pé ẹ fẹ́ bí ẹ sì rí i pé Jésù Kristi olùgbàlà ohun tó ṣẹlẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ ṣé Màríà ló ń gbàdúrà fún bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ní Màríà ìyá mímọ́ Olúwa léni gbàdúrà fún wa ṣùgbọ́n nǹkan tá a mọ̀ tó dájú òun ni wípé Jésù dàgbà fúnra òun gbàdúrà ó sì ń béèrè lọ́wọ́ Ọlọ́run kì í ṣe Jósẹ́fù kì í ṣe Màríà ló ń gbàdúrà fún bó tilẹ̀ jẹ́ pé Manuel ó ń béèrè pé Olúwa kọ́ wa bọ́mọ ó ṣe jẹ́ ṣé yóò tóbi ni yóò dàgbà ni ohun tí ò bá ṣẹlẹ̀ tí áńgẹ́lì Ọlọ́run bá fi tèsì sọ fún pé ọmọ alágbá ni yóò jẹ́ yóò máa wú òkè yóò máa pòkè nídìí yóò máa kojú Fílístínì wọ́n á sọ di nǹkan míì àwọn gan ò ní lè bá wí àwọn gan ò ní lè lù wọ́n ní ọmọ májẹ̀mú ni o ṣe mọ̀ pé àwọn kan tá a máa rí lè ní ọmọ májẹ̀mú ni o ẹ má fọwọ́ kan o ẹ má ná o ẹ má ṣe kinní kan wọ́n á wá sọ ọmọ dìdàkudà áńgẹ́lì Olúwa ní ṣe rí tiyín ni kẹ́ ẹ yọ kúrò nínú ẹ o tiyín là ń yọ kúrò nínú èṣù o tiyín ni pé ẹ rí i pé ìyàwó ẹ tó fẹ́ lóyún ẹ kó má jẹjẹkújẹ kó má jẹun àìmọ́ ṣùgbọ́n tí ọmọ yẹn ẹ fi ilẹ̀ fún mi tó bá béèrè ń ó sọ fún un ṣùgbọ́n tí n bá gbẹ́gbẹ́ ń lọ wájú kò sí ọjọ́ kan tí Sámsónì tó fi béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kò sí ọjọ́ kan ṣùgbọ́n kán ní àwọn òbí ẹ̀ ni wọ́n ti gba ìran yẹn fún àwọn ni ó máa padà lọ bá wọ́n ní ọmọ ìjẹ́lẹ̀ o wọ́n ìwọ̀nba ẹyọ kan gan tí wọ́n mọ̀ tí wọ́n sọ fún Sámsónì pé ìwọ nígbà tó ní òun fẹ́ lọ fẹ́ ìyàwó ní ìlú Fílístínì ní ó rí ni pé kò tọ́ sí ẹ̀ ó ní ara rẹ̀ mọ́ bó ń sọ ohun tó wù ú ni ẹyọ kan gan tí wọ́n mọ̀ Sámsónì ò tẹ̀lé kan ní wọ́n wá mọ̀ tó pọ̀ ni Sámsónì gan kò bá tún sọ àwọn òbí ẹ̀ di ọlọ́run míì àbí kó mọ̀ tẹ̀ ẹ̀gbọ́n rárá bí ò ṣe gbọ́ náà so mo fẹ́ kí a mọ̀ wípé ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àṣìṣe tí ẹlòmíì máa ní irú bá a ṣe ń sọ̀rọ̀ ọlọ́run àwọn ní adé ti lọlé ọ̀rọ̀ ọlọ́run ló sì bá wí problem gidi nìyẹn èyí tó dájú ni pé ìwọ lọ́lọ́run bá wí ìwọ lọ́lọ́run sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ kì í ṣe lágbájá ọ̀pọ̀lọpọ̀ ló máa ní sẹ́mọ̀ yìí kó ń ṣẹlẹ̀ lénìí wọ́n á gbé nínú ìjọ kan wọ́n á ní wọ́n gba ìran lọ fún lágbájá àwọn tó wà ń bẹ̀ ṣé wọ́n nílò ìran wọ́n á ní wọ́n gba ìran wọ́n jíṣẹ́ fún ẹnìkan o wọ́n jíṣẹ́ fún wọ́n ní kó ṣọ́ra fún kinní kan wọ́n ní kó ṣọ́ra fún àtijáde o wọ́n ní kó ṣọ́ra fún àtìmọ́tí o wọ́n ní kó ṣọ́ra fún àwọn tó sì yí wọn kiri ni wọ́n nílò ìran gan ni wọ́n lọ ń wá ìran fáwọn nǹkan tí ò sọnù
náà máa bá ń rí ìran. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń gbé ìgbé ayé wọn lórí pé abọ́ orí. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí òkè léni, ọ̀pọ̀lọpọ̀ ló wà láàbò, kì í ṣe ìjọ tó ń lọ, kì í ṣe ìpéjọpọ̀ tó ń lọ, wọ́n bá gbàràn wá ni, wọ́n náà gbàràn wọ́n jíṣẹ́ kan fún wa o, wọ́n jíṣẹ́ kan fún yín o, pé lọ́jọ́ báyìí ẹ gbọ́dọ̀ lọ́bì kan o. Nígbà tó ní ò sì mọ Jésù, dandan ni kó bẹ̀rù, dandan ni kó lọ ṣèwọ́dò, dandan ni kó lọ repo, dandan ni kó lọ rata, dandan ni kó lọ inú ààbò tí wọ́n pè sí. Ará nínú Olúwa, bí ẹ ṣe jẹ́ ọmọ, bí ẹ ṣe jẹ́ òbí, Ọlọ́run ò retí kí ẹnìkan bá yín gba ìran. In tí Ọlọ́run sọ ni wípé súnmọ́ mi, màá sọ ayé ẹ̀ fún ọ. Súnmọ́ mi, màá sọ ìrìn àjò ẹ̀ fún ọ. Nígbà tó o bá gbàdúrà, Jésù ń sọ fún wa wípé ó ní kò sí ohun tí òun rí tí bàbá tó ń ṣe lòun ṣe. Ó dé ibì kan ga àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní pé Olúwa, ojoojúmọ́ lẹ́ ń gbàdúrà, ẹ kọ́ àwa náà bá ti ń gbàdúrà. Bó tilẹ̀ jẹ́ olùgbàlà tó, ó tún gba ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ tá a sì wá ń bí ló jẹ́ orí ìtọ́ni, orí ìran tí àwọn òbí wa rí fún wa là ń gbé. Ìran ò sì lè lọ bẹ́ẹ̀ bí àwa náà bá tọ Ọlọ́run lọ. Ẹlòmíì gan wà nílé ọkọ, nílé aya, á máa fọwọ́ bí wa, ẹ ló mọ́ mi, kí lẹ bá mi rí o, ṣé ẹ rí nǹkan kan nítorí pé kíní kan ti ṣẹlẹ̀ àná, ní sùúrù. Ẹjọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn òbí bẹ́ẹ̀, tí wọ́n bá kú, ta ni ó máa ríran fọ́mọ? Tí wọ́n bá sí mọ́, àwọn òní ó máa sọ̀rọ̀ fọ́mọ wọn. Àwọn ọmọ náà tí wọ́n ń gbé ọjọ́ ayé wọn lórí abá orí, abẹ́ ẹ̀wò, abẹ́ ẹgbà, tí àwọn tẹ́ ń gbà lọ́wọ́ wọn tán bá kú, níbo lẹ́ ti máa gbàrán? Ṣé mọ̀ pé ẹ jẹ́ Ọlọ́run rán mi létí báyìí. Sọ́ọ̀lù bó ṣe gbé ìgbé ayé ẹ̀ lórí Sámúẹ́lì nìyẹn. Tí ó bá ṣe ohunkóhun Sámúẹ́lì ní orí ní ó bá gbàdúrà. Débi pé nígbà tí Sámúẹ́lì kú, Sọ́ọ̀lù tún ní kán bóun jí òkú ẹ̀ bóun fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló sì ti yan òkú láti máa bá sọ̀rọ̀ nítorí pé ẹni tó lè tọ́ wọn ni wọ́n ti kọ̀ sílẹ̀, wọ́n ti kọ̀ Olúwa sílẹ̀, wọ́n súnmọ́ Ọlọ́run. Wòlíì lókù ló ń bá wọn ríran, ẹlẹ́mìí lókù ló ń bá wọn ríran. Sọ́ọ̀lù nítorí pé kò kọ́ bí a ti ń bá Ọlọ́run sọ̀rọ̀, nígbà tí Sámúẹ́lì kú tí ò rẹ́ni tó lè bá sọ̀rọ̀ mọ́, ẹni tí Sámúẹ́lì sì ń tọ́ lọ ó sì wà láàyè, kò kú. Ṣùgbọ́n nítorí Sọ́ọ̀lù kò develop, he has never for once developed an attitude to have direct relationship, direct encounter with God. Wọ́n bá rí ni, ó láti ní ẹjọ́ ẹ̀yin abókù sọ̀rọ̀, ẹbó ń jí Sámúẹ́lì dìde, òun fẹ́ bá sọ̀rọ̀, ó bò ń pe Ọlọ́run. So ẹnikẹ́ni nínú wa tí ó bá ń gbé ìgbé ayé ẹ̀ lórí pé wọ́n bẹ́ẹ̀ rí, wọ́n sọ wípé, mọ́mì sọ wípé, wòlíì wípé, wọ́n ní mọ́ jata, wọ́n ní mọ́ jẹpo, wọ́n ní mọ́ rìn lọ́sàn, wọ́n ní mọ́ rìn ẹjọ́ tí wòlíì bá kú, èmi ò mọ̀ bá ṣe fẹ́ sáyé wa. Ìjọ́ tí wòlíì ò bá sí láyé mọ́, ẹnìkan ni mo fẹ́ pè wá sílé ní, ẹni tó lè sọ bí a ṣe gbé ìgbé ayé wa. Ẹni tí áńgẹ́lì ń sọ fún Mánúà pé eléyìí tó kàn wọ òní kó bójútó, rí i pé ìyàwó ẹ kò jẹ oúnjẹ báyìí. Ẹnìkan náà tí a lè bá sọ̀rọ̀ tí kìí kú, tí kìí sá, tí Bíbélì sọ fún wa wípé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kìí sùn bẹ́ẹ̀ ni kìí tòògbé òní Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ abi tá a fẹ́ lọ tá a fẹ́ ṣe wọ́n ní sọ rántí pé wọ́n ní kó má lọ bí, sọ rántí pé wọ́n ní ẹnikẹ́ni ò lè gbé ìgbé ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lónìí. Wọ́n ní, wọ́n pé, wọ́n sọ, wọ́n ránṣẹ́ wá. Bí èèyàn bá ń gbé ìgbé ayé ẹ̀ lórí nǹkan bẹ́ẹ̀, tó ń gbé ìgbé ayé ẹ̀ lórí ìran wòlíì, ìran ẹlẹ́bọ, ìran kìnnìkan, wòlíì sọtẹ́lẹ̀, kìnnìkan sọtẹ́lẹ̀, ìgbé ayé bẹ́ẹ̀ ò lè rìn. Èyí tí mo sì rí nínú ìgbé ayé ìwọ̀n yẹn bẹ́ẹ̀ ni wípé tí wòlíì bá lọ, wọ́n á máa nǹkan míì tí ó máa bá wọn sọ̀rọ̀. Lénìí, a ní àǹfààní láti tọ̀ Jésù wá. Aláǹfààní láti sọ fún pé Olúwa kéde ní pẹ̀lú ayé mi. Áńgẹ́lì ní tiyín ni ẹ kọjú mọ́ o, ìyàwó ẹ̀ ní pé kò rí kò jẹ̀lì. Sórí Sámsọ́nì tó ń bọ̀, n tó fẹ́ ṣe tó fẹ́ dì, á jẹ́ kó mọ̀ tó bá béèrè lọ́wọ́ wa. Ǹjẹ́ ìwọ náà béèrè lọ́wọ́ Ọlọ́run? Ǹjẹ́ ìwọ náà ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀? Àbí à ń kọ lẹ́tà sílé ni mọ́mì kílẹ̀ tún rí, bá mi kílẹ̀ tún rí, mọ́mì kílẹ̀ tún gbọ́, ìṣòro kílẹ̀ lọ kí náà sọ nípa mi. Ó kò tí ì pẹ́ jù láti bẹ Ọlọ́run pé Olúwa jọ̀ọ́, mo bẹ̀ ọ́, bá mi sọ̀rọ̀ sínú ayé mi. Mo fẹ́ ká dìde ní ìrọ̀lẹ́ láti bẹ Ọlọ́run pé Olúwa jọ̀ọ́, ìwọ ni mo nílò, bá mi sọ̀rọ̀, má farapamọ́ fún mi. Olúwa ń tẹ́ fẹ́ kí ayé mi ṣe gan, ń tẹ́ fẹ́ fi ń ṣe, Olúwa jẹ́ kí n mọ̀. Eléyìí táwọn èèyàn sọ, mo gbọ́, wọ́n sọ bẹ́ẹ̀, ọlọ́mọ májẹ̀mú ni mí, wọ́n ní kinní kan ni mí, yes, very good, mo fẹ́. Ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run tẹ́ ẹ ní ìran, ẹ̀yin tẹ́ ẹ ní ayé mi gan, ẹ bá ayé mi sọ̀rọ̀, ẹ má fi ayé mi lẹ̀ ní kòròfo, ẹ má fi ayé mi lẹ̀ at the mercy of people, at the mercy of
prophet and prophecy. No, I want to live my life by your word, by your command, by your promise. I want to hear you. Èmi gan ni mo fẹ́ gbọ́ yín Ọlọ́run. Ẹ já máa bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kí Ọlọ́run kó fọwọ́ tọ́.